Ojozondi, investor Arab money, Agbai. Ojozondi, lavish goals, Ojozondi, Emperor Trillion. Láti ìta ni mo ti ń gbọ́ ariwo tẹ́ fi ń disturb àwọn aládùúgbò. tó o ṣe yẹn ló fún ẹ ní gan láti pa orin mímì àtàwọn ọ̀rẹ́ mi méjì. kí ló ṣe wà tọkọ ẹ ṣé ni mo kàn ń gbọ́ voice inú ilé ni kí ló ṣẹlẹ̀. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni. wálé máa sọ ọ́ tó ti ń sunkún sọ̀rọ̀ bá ṣe ń tó ń sọ̀rọ̀. nísìnyí ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ torí kókó ẹ má lọ máa lérò pé àwa là ń kọ́ ẹ ní gbogbo àwọn ìwà tó ń kú. sórí aláìsàn tó bá sọ̀rọ̀ ṣá. bẹ́ẹ̀ wá ń kọ́ ṣé kí n kú ni tó gbọ́ jọ rẹ̀. ṣé kí n kojú ẹ̀ kó lọ wojú tèmi tó má ti kú wípé mo fi ṣe tó má ti kú ni máa yẹ papọ̀ níjà pé mọ́. To me, this is unfair. How would you talk to your husband like that? àti wàá mọ kó gan nínú ilé yìí. yóò lójú ni tó bá lójú ní wàá ti mọ̀ pé madam lọ́kọ ọ̀gá níyàwó. ó kàn jẹ́ pé gbogbo àti ń bá rántí pé ẹni máa ṣègbéyàwó wá ṣe gudugudu méje àyà mi máa ń já ni. èèyàn kì í dájọ́ ìgbéyàwó sọ́nà kó má dẹ̀sẹ̀ ìjọ. Ó kàn wí ká wá petrol sí ká dá sí ẹ lórí ká dẹ̀ fi nọ́ọ̀sì kó máa wá jó lọ káwọn èèyàn ṣe máa wá béèrè kí ló ṣẹlẹ̀ ká máa wá explain pé ó bá ìyàwó ọ̀rẹ́ ẹ̀ lájọṣepọ̀ are you mad? kò wá ń ṣe pé wọ́n bára wọn lájọṣepọ̀ lásán o wọ́n bára wọn lájọṣepọ̀ títí kíní burúkú ìfini òní. ọ̀gá ponú 30 ni wọ́n ní wọ́n ní finish. àǹtí tó bá jẹ́ pé mi mọ̀ pé ọ̀rọ̀ jọ́sí ló ṣì dì mú àǹtí mo máa ti pè é máa ti bẹ́ẹ̀. ọmọ gbogbo nǹkan ni mo dá sí àmọ́ pé kéèyàn kan forgive èèyàn mọ̀ pé mi ò kì í ṣe I don't forgive. àìsàn wà lára tèmi náà tó bá ṣe pé ẹ̀ fún mi sálárì á fọ́ọ̀kì yín up dànù. ṣó ti gbàgbé pé Wálé súnmọ́ mi he is very close to me bí iṣẹ́ olùbáyìí lórí sí mi and he is very loyal. iṣẹ́ ọ̀run ẹ̀ máa cut. iṣẹ́ tèmi máa cut. ó máa cut.